Májàsọ́lá wọ̀lú. Olóyè Sunday Igboho wọ̀lú Osogbo láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀. Ahéré patiko ni wọ́n ń gbóhùn ẹja nínú omi. Ìpéjọ afàyàfà láti mọ péjọ níjù. Olóyè Sunday Igboho wọ̀lú Osogbo láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ bàbá dábì wọ̀lú. Ẹni ayé ń fẹ́ tí kò lárùn kankan lára. Ìrù ẹkùn ó wọ̀ nílé Ọ̀ṣun. Olóyè Sunday Igboho ti wọlé o. Àkàndé èèyàn tẹ́lẹ̀dùmarè dá lọ́lá ibú owó bàbá dá mi lọ́lá. Ẹkùn ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí. Ajagun la wà yìí. Ìrù ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́ pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankan. Àwọn èèyàn ní tí wọ́n kí àwọn lájẹ́gúnlẹ̀. Ajégúnlẹ̀ la wà yìí. Lẹ́kan. Ọlọ́lá tí ò ríra rẹ̀ bí ẹni tó ní kankan. A ní ilé ayé láti bá ilé ayé láfi sí. Ìlú Òṣogbo gbàlejò. Gbogbo ìrù ẹkùn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti Ifẹ̀, Mọdákẹ́kẹ́ ní, Ìkìrun ní, Òṣogbo ní, Ẹdẹ ní, Ìníṣà ní. Gbogbo ibi tá a ní àwọn ikọ̀ ọmọ ogun sí pátá nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wá pàdé olóyè Sunday Igboho. Òòṣà ọmọ aládìkún ọmọ aládé lọ́ládé. Ìrù ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́ pátákó tí máa tẹ̀sí lẹ́nu kankan. Ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí. Olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun la wà. Àwọn kan ní à ń fowó kó àwọn èèyàn jọ ní èèyàn mélòó la fẹ́ fún ní owó. Ẹni ayé ń fẹ́, the love is too much. Gbogbo ayé ni wọ́n ń fẹ́ olóyè Májàsọ́lá.
Akí coordinator ìlú Ẹkun lápapọ̀ kílà ń kó tí gbogbo ayé ń pè ń kílà. Akí spokesperson wa Ọláyẹmí ọmọ Kóìkì. A sì kí gbogbo àwọn ikọ̀ Arógundádé akí bàbá o tógun. Olóńkoro la wà yìí. The love is massive. Chief Sunday Igboho, right now in Osogbo, the capital of Osun State. Here come Oloye Sunday Igboho to launch the security, Ẹkun security network. Ó ti dé o, gbogbo níbàjẹ́ ẹ fara ṣoko bí eré bá patíko ni wọ́n ń gbóhùn ẹja nínú omi. Ẹni ayé ń fẹ́ àkàndé èèyàn tẹ́lẹ̀dùmarè dálọ́lá. Ibú owó bàbá Dámì bàbá Bísọ́lá bàbá Yọ̀mídé bàbá Michael bàbá Isaac. Gbogbo ayé ni wọ́n fẹ́. Àpẹẹrẹ àti ọ̀yàyà làwọn èèyàn fi pariwo jagunjagun ta ní general commander general actor. Ikú bàbá ẹrú ikú. Ajagun ńlá gbogbo lẹ̀ Yorùbá. Àti àwọn ìyá lọ́jà àti gbogbo ẹni tó wá lọ́jà ni wọ́n kí wípé káàbọ̀ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Májàsọ́lá ó ju bàbá wọn lọ tọrọ ẹ̀gàn kan. Àwọn kan tọrọ Ọlọ́run ò fún wọn. Ẹni adé bá tọ́ sí ni ẹja fadé fún. Èèyàn tó yẹ nípò ni ẹja fipò náà lọ. Olóyè Sunday Igboho ó wọ̀lú. Káàbọ̀ ọkùnrin ọ̀hún wọ̀lú dé o. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo. Kànjànkànjàn takuntakun gbàgbàmàdèèyàn tí gbogbo ẹgbẹ́ yòókù ń nàgà wò. Ìlú Òṣogbo la wà yìí. A ti wà ní Ayétòrò nílùú Òṣogbo. Ẹjẹ́ àjọ ṣe é. Olóyè Sunday Igboho ń ké sí gbogbo ọmọ Yorùbá kí ẹjẹ́ àjọ ṣe é. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan ò gbẹ́rù dórí.
Koiki Media náà ń bẹ́ bí bringing the world closer to your doorstep. Láti ìlú UK United Kingdom làwọn náà ti balẹ̀ wípé a gbọ́dọ̀ jọ ṣe ni. Esse pé woro só. Àwọn ọlọ́pàá wo bínú àwọn èèyàn ṣe ń dùn wípé akíkanjú wọ̀lúdé aṣíwájú ogun tí kì í kẹ́yìn ogun ọmọ mọ́kànlá ẹlẹ́wà kòkó wọ̀lú gbọ̀rọ̀dùbí ẹlẹ́wà kòkó wọ̀lú májàsọ́lá òun ni gbọ̀rọ̀dùbí ẹlẹ́wà ọ̀rọ̀rọ̀ ẹ̀dùn ọmọ gbàfíàwẹ̀ ọmọ gúnugórí àkó ọmọ àkàlà tí ń bẹ lọ́rùn òsè òun ni kó jagun kó kẹ́rù wálé ẹkùn ọkọ̀ àwọn báńdíìtì ẹkùn ọkọ̀ àwọn ajínigbé ó bọ̀ ń lù ú gbogbo ayé ń sá kíjokíjo. bàbá ní májàsọ́lá ó ju bàbá wọn lọ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ orí gbogbo àwọn tí wọ́n ní power line gbogbo wọn ni wọ́n kí olóyè májàsọ́lá pé káàbọ̀ ṣe dáadáa lóde ẹni tá a ti ń retí wọ̀lú. a kí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bíi ọlá akíọlá o a sì kí là ń kó o. ọbẹ̀ làwọn ládé nínú Òṣogbo yìí.
ẹ fi túrìn yẹn gbéra. Ẹkun ọkọ̀ àwọn bádìtì. Ìfẹ́ lẹlẹ́dùmarè fi dálé ayé, ìfẹ́ ọ̀hún làwọn èèyàn náà fi hàn Olóyè Májàsọ́lá. Akí Arógundádé, akí Kóìkí, akí Kílàńkò, bẹ́ẹ̀ la sì kí Ọlá. Ọkùnrin mẹ́ta tí wọ́n ń pè lẹ́yìn kan ṣoṣo. Ọlá, 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 akí. Òkì akíámí Ìgbòho náà. A sì kí alága ọdẹ gbogbo Ìbàràpá kò sọ́mọ náà tí ó jọṣẹ. Ọ̀gá kan bí 1 million. Ìjayà fún gbogbo Fúlàní. Ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí, olú-ìlú Osogbo la wà yìí, state capital. Olóyè Sunday Igboho is highly welcome. Everybody troop out to welcome the giant, the warrior, the soldier, and the general actor of the Yoruba race, Chief Sunday Igboho Adeyemo. Akí Commander ìrù Ẹkun lápapọ̀. Kí là ń kó ọkùnrin tí wọ́n gbè lẹ́nìkan ṣoṣo. A sì kí Kóìkí Media. Akí Arógundádé. Ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million. Ọlá òun náà mọ orúkọ ara rẹ̀, Ọlámilékan in the building. Yeah. Kàbírù ọmọ Àṣàfà, ọmọ bàbá ẹlẹ́tíríṣà n'Ígbòho. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń jó wípé wọ̀lúdé. Koiki Media bringing the world back to your doorstep.
Any update concerning Chief Sunday Igboho will be updated on all platforms of Koiki Media. You are highly welcome for your full support and the great work we have been doing for the past 6 to 7 years ago. We really appreciate your effort. Ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù. Owó kọ́ ni olóyè gbé fẹ́ nìkan kan bí ẹ bá ṣe wípé iṣẹ́ tí àwọn èèyàn rí pé wọ́n ṣe ẹni tó dúró lọ́jọ́ ṣòro lọ́jọ́ tí ọmọ Yorùbá ń fẹ́ wípé wá dúró tì wá láì gba sísì láì gba épìnì ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ ó kú ọlá rẹ̀ ó mú gbogbo àlàáfíà rẹ̀ àti gbogbo agbára tọ́lọ́run fún wípé ọmọ Yorùbá ò ní jìyà. Aki MKG, Chief Driver, you are highly welcome. Obobìnrin sùn tọmọtọmọ. Wà nílùú Òṣogbo nílé ọba tí tẹ́wọ́gbẹ́já nílé oníyùn lábẹ̀bẹ̀ nílé ẹlẹ́yẹlé aró nílé olóde ẹ̀gà sùn ní yàrá ẹ̀gà níbi tí olóyè Sunday Igboho ti wá fi irú Ẹkun lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ìlú jàkàjàkàn kéréje àti ńlá abẹ̀ ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n wá sílùú Òṣogbo láti wá pàdé olóyè Sunday Igboho láti fi irú Ẹkun lọ́lẹ̀. Irú Ẹkun tí ò ṣe fi lájá lọ́wọ́. Chief Sunday Igboho right now in Osogbo, Osun State, to launch Irú Ẹkun security network.